Pastor Kasala. Yes. Ọjọ́ wedding, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ẹni mo mọ ọjọ́ wedding sí. Kí ló dé táwọn èèyàn ṣe máa ń ké ńjọ́ náà? Gbèsè ni. Gbèsè ni. Irú gbèsè wo nu? Ẹlòmíì ti jẹ gbèsè kó tó di pé ọjọ́ ìgbéyàwó yẹn dé. Ẹ máa rò wípé bẹ́yà inú wọn dùn ni o. Ayọ̀ wọn ò kún o. Ẹ dákun bíi ti bò gangan. Tí ẹ bá jẹ gbèsè fún wedding yín, wọn ò bí yín dákẹ́ má sunkún. Àgàgà tí àwọn abiyamọ tó bá wá bẹ̀ wá ń bu 20 naira dé yín lójú agbo. Ẹkún ẹ jáde. Àwọn èèyàn máa rò pé bóyá ẹkún ẹ̀ ń lọ ilé ọkọ àbí ẹkún pé ẹ̀ ń fi àwọn òbí yín sílẹ̀. Òun lẹ̀ ń sun. Gbèsè ni. Bọ́ bá rí bẹ́ẹ̀ pásítọ̀. Ó wù mí kí n sun ẹkún. Mo fẹ́ sunkún lọ́jọ́ wedding mi. Ẹ wò kí ni mo lè ṣe tí mo lè fi sunkún lọ́jọ́ wedding mi. Gbogbo ogun kan ló ní ìdí àdúrà. Ẹ̀yin ẹ̀kọ́ mẹ́sọ̀ pé ẹ fẹ́ tálákà èyí tó kọ orí ìyàwó láti ọ̀run tó dẹ̀dẹ̀ ilé ayé yàn yà yẹn. Ẹ fẹ́ tálákà. Fìtínà tó máa dojú kọ lẹ́yìn wedding ló fa ẹkún kíkorò yẹn. Ẹ wàá mọ ìyàtọ̀ nínú ẹkún kíkorò àti ẹkún kíkan fọ́jọ́ ìgbéyàwó. Tẹ́ ẹ bá wá ṣe wedding, wọn ò bí yín dákẹ́ má sunkún lọ́jọ́ yẹn. Ẹ má bínú sí àti mo bá fẹ́ bí irú àwọn Haúsá tí wọ́n máa ń salẹ̀ yín kọ́. Ìyẹn náà tún lọ. Gbogbo ogun kan ló ní ìdí àdúrà. Ẹ̀yin ti mọ̀ pìnlẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yín nìyẹn. Ẹ kò promise mi pé ẹ ṣe. Ẹ ṣe. Kódà tí àwọn tí wọ́n ń salẹ̀ ò bá tó, wọ́n lè máa ti máa ṣàkíyèsí pàtí kì í fẹ́. Ó dáa bẹ́ẹ̀. Àwọn àdúrà tá a máa ń gbà tó máa ń gbà nígbà tí èèyàn ò mọ̀ pé ó máa gbà nìyẹn. Ẹ tún wá mórí mi wú sí yẹn. Ọ̀nà àti kí yín kú oríire nìyẹn. Ṣé mo lè mú àwọn tí wọ́n máa ń sa oúnjẹ pàtí náà? Ṣé tí mo bá fẹ́ wọn ṣé ìsunkún jọ wedding náà? Kàtígórì kan náà ni gbogbo wọn wà. Ó kàn jẹ́ pé ẹ fẹ́ ká sunkún 5 hours lọ́jọ́ wedding yín ni. Àwa kọ́kọ́ pa wedding tì, á sunkún 5 hours. Tábà ti sunkún tán, á sì bẹ̀rẹ̀ wedding yín. Ìyẹn tọ́lọ́run bá jẹ́ ká padà rí ṣe lọ́jọ́ náà. Bẹ́ẹ̀ni mo fẹ́ train lọ́dọ̀ tún dé ẹnu. Ẹ nìkan kọ́ ló máa wá gbé yín lọ́jọ́ yẹn. Ogun ọ̀run á gbé yín lọ́jọ́ yẹn. Àwọn tó ní ilé ayé á gbé yín. Àwọn ọlọ́pàá ayé á gbé yín. Àwọn onígbèsè àdúgbò á gbé yín. Torí wọn ò ní jẹ́ ká ẹ ṣe mi lẹ́yìn ìgbéyàwó. Ogun tó máa dojúkọ yín lẹ́yìn ọjọ́ ìgbéyàwó á ya ẹbí yín lẹ́nu, á dẹ̀ ya ìgbéyàwó yín gan lẹ́nu. Ẹ ṣe pásítọ̀ yóò dá fún yín sá. Ẹ mọ orí tó lè lówó kan. Olórí burúkú èèyàn pọ̀ lẹ́kọ̀ọ́. Ṣẹ́ẹ̀ṣì náà ṣé ó dá yín lójú ibi tẹ́ ń lọ? Ẹ fẹ́ gbowó lọ́wọ́ Kasala. Ẹ̀yin lẹ́ sanwó consultation. Pé mo wá bèrè àfáàsì lọ́wọ́ yín sẹ́. Ẹ fẹ́ délé nìyẹn. Ẹ kọ́kọ́ promise mi pé ẹ ṣe ná. Ẹ máa lọ. Ọ̀run dojú ogun gbèsè ẹ̀yìn ìgbéyàwó kọ yín nìyẹn. Ẹ tún fọ yàn ṣeré tí wọ́n ń fọ yàn ṣeré ẹ̀mí ẹ̀ fìdí yín náà ṣeré ẹ̀ fẹ́ dí ta. God, why do you brought me to this Nigeria? What is my sin? Kí lẹ̀ ṣẹ̀ mi gan.